àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ní tẹ́ bá ń gbẹ́ kòtò ọ̀tá ẹ má gbẹ́jì. ọba ẹni tó di kúùpù tó ọba Lámídì Adéyẹmí àná Aláàfin Ọ̀yọ́ àná ẹni tó di kúùpù tó àbáyé láyé yóò sí. àwọn náà ni wọ́n kọ ẹ straight bí wọ́n ṣe yọ bàbá Ládọjà kúrò as governor nígbà tí bàbá wà ní governor. wọ́n wá gùn lórí ọ̀rọ̀ tán sọ́ngbà náà pé ká máa rotate. so kí wàá ní ẹ̀bi Ṣèyí Mákindé, kí lẹ̀bi bàbá Olúbàdàn tòní, kí ni ẹ̀bi Ṣọ̀ún tòní? ẹni tí bá ń gbé kòtò ọ̀tá ẹ̀ mọ́ gbẹ̀jì. kábíyèsí ẹlẹ́wọ̀ ẹ̀tù àìwá yín síbẹ̀ yẹn lánàá ẹ kàn tó fi ṣe àkóbá fún Ọ̀yọ́ táwọn ni. ẹ̀yin Ọ̀yọ́ ṣé ẹ̀yin tẹ́ wá tí ẹ̀ lè fáìtì state yín láti pé tẹ́ ẹ jẹ́ rotational chairman tí ò tiẹ̀ tí ì kàn yín gan tí òun lè fẹ́ wá mọ́ bá Ọọ̀ni Ifẹ̀ tá kan gbọ̀n bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú proclamation àná bàbá wa Olúbàdàn òun ni alága lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ for the next 2 years. Lámídì Adéyẹmí wọ́n bá ọba àná wọ́n bá wọn fà á ìyẹn Ọọ̀ni Ifẹ̀ Ọọ̀ni Síjúadé wọ́n bá wọn fà á púpọ̀ pé àwọn sáàfẹ́ kí wọ́n ṣe kí ni àwọn náà fẹ́ máa jẹ chairman council lọ́balọ́ba. wọ́n wá ní kò yẹ kí Ọọ̀ni Ifẹ̀ kó jẹ́ pé àwọn náà ó jẹ́ permanent chairman nígbà náà wọ́n ní ká máa rotate. Aláàfin Ọ̀yọ́ Adéyẹmí àwọn ni wọ́n ṣe template pé ká máa rotate lọ́balọ́ba yẹn kalẹ̀. mo kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátá ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ mi ní àkókò yìí. mo kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yẹ̀ ẹ̀làbọ̀ ìbọn ṣíṣe. ní àná gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá Ṣèyí Mákindé wọ́n fi bàbá wa Olúbàdàn wọ́n jẹ chairman council of Ọ̀yọ́ State Obas, Ọ̀yọ́ State Council of Traditional Rulers. wọ́n fi wọ́n jẹ alága gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé òfin yẹn kalẹ̀ ní Ọ̀yọ́ State láti máa rotate àga yẹn chairmanship position yẹn ìgbìmọ̀ yẹn àwọn tí ó mọ̀ darí ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe òfin pé rotation ló máa jẹ́ 2 years ìyẹn láàrin bàbá wa Aláàfin Ọ̀yọ́ bàbá wa Olúbàdàn àti bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. lánàá ni wọ́n wá inaugurate àwọn lọ́balọ́ba yìí. nígbà tí wọ́n inaugurate wọn gọ́vnà Ṣèyí Mákindé wọ́n láwọn pe àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta pé lórí ọ̀rọ̀ ipò yẹn. lánàá tí wọ́n wá ṣe a rí bàbá wa Ṣọ̀ún a rí bàbá wa Olúbàdàn àtàwọn ọba ìlú àwọn ọba Ọ̀yọ́ State. àmọ́ bàbá wa Ẹlẹ́wọ̀ Ẹ̀tù Aláàfin Ọ̀yọ́ a rí wọn lórí ìjókòó. ọ̀rọ̀ tí mo sọ níjẹta nínú fídíò tí mo ṣe níjẹta nípa pé tó bá ṣe wípé àwọn Ọ̀yọ́ mọ nǹkan tí àwọn Ọ̀yọ́ táwọn tó bá mọ tó ń bọ̀ lẹ́yìn wá bá wọn lẹ́yìn gbogbo ìjàgbá tí wọ́n jà káàkiri yìí wọn ò bá dẹ́kun mímọ́ fojú egbò tẹ̀lẹ̀. àkọ́kọ́ kábíyèsí Ẹlẹ́wọ̀ Ẹ̀tù àìwá yín síbẹ̀ yẹn lánàá ẹ kàn tó fi ṣe àkóbá fún Ọ̀yọ́ táwọn ni. torí pé àìwá síbẹ̀ yẹn lánàá àwọn àgbàlagbà wọ́n ní òsì ń bẹ̀ oníbàwò náà ṣe pín sí ń bẹ̀ ẹ wá ní kìnìkan bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú proclamation àná bàbá wa Olúbàdàn òun ni alága lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ for the next 2 years. lẹ́yìn 2 years yẹn ó lè wá kan Ọ̀yọ́ àbí kó kan bàbá wa Ṣọ̀ún. àmọ́ nǹkan kan ni mo fẹ́ ká mú yọ nínú ọ̀rọ̀ yìí. àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ní tẹ́ bá ń gbẹ́ kòtò ọ̀tá ẹ má gbẹ́jì. ìwọ tó bá fẹ́ gbẹ́ kòtò ọ̀tá rẹ má gbẹ́jì o rò pé ọ̀tá rẹ ló ń ṣe kinní kan ò wá fẹ́ gbẹ́ kòtò ẹ má gbẹ́jì torí pé ó ṣeé ṣe kó yẹ pé
ìwọ tó ń gbẹ́ kòtò yẹn ni wàá padà kó bẹ̀. Kí ni mo fẹ́ fàyọ nú ọ̀rọ̀ yìí? Kí mo fẹ́ fàyọ nú òwe tí mo pa yìí? Bàbá wa Aláàfin Ọ̀yọ́ àná Baba Adéyẹmí wọn ò ṣe dáadáa rárá. Àwọn ni wọ́n dá wàhálà lẹ̀ sí Ọ̀yọ́ tòní lọ́rùn báyìí. Ọ̀yọ́ tòní tó náà wá débẹ̀ yìí ìyẹn lẹ́wọ̀ ẹ̀tù tó yẹ kó wọ́n wá tún nǹkan yẹn ṣe tí bàbá wọn tó bàjẹ́ lánàá tí Aláàfin Adéyẹmí tí wọ́n bàjẹ́ tó yẹ kéyìí tó wà ń bẹ̀ lónìí kó wá kó wá tún nǹkan yẹn ṣe kó wá rẹ́mẹ́dì sí òun fúnra rẹ̀ tó wá ṣe kí ni ó wá ba gbogbo ẹ̀jẹ̀ sí òun gan fúnra rẹ̀ wá gbé ẹ̀wù gbéraga tẹ̀wù kò sí tẹ́sẹ̀ yẹn òun gan fúnra rẹ̀ náà wá gbé wọ̀ ó wá kúkú fọ́ gbogbo ẹ̀ lójú tó pátápátá. Bàbá wa Lámídì Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ àná atrocities tí wọ́n create enmity tí wọ́n create láàrin Ìbàdàn àti Ọ̀yọ́ láàrin bàbá wa Ládọjà àti Ọ̀yọ́ wọn ò rectify ẹ̀kan tó lọ èyí tó dé lónìí náà òun náà kàkà kó rectify ẹ̀ ṣe lè òun náà tún ṣe kínní ṣùgbọ́n àwọn Yorùbá ní tí Yorùbá ní ìyẹn ò lè fún yàn. Aláàfin Ọ̀yọ́ àná àwọn ni wọ́n kọ́ nígbà tí ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà tí ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọn ò tí carve Ọ̀ṣun state kúrò lọ́ndà Ọ̀yọ́ tí ó gbá ṣì wà ní ọ̀ndà Ọ̀yọ́. Bàbá wa olórí aládé gbogbo Ọlọ́fin Àdìmúlà àwọn ni permanent chairman fún gbogbo lọ́balọ́ba ní south west pátápátá nígbà tá a sì wà tí Ọ̀yọ́ àtọ̀ṣun tẹ́sí wà pàwọ́ tó ò tí ì yọ̀ṣun. Bàbá Lámídì Aláàfin Ọ̀yọ́ àná àwọn ni wọ́n kọ ẹ̀yìn Ṣọ̀ún àná àti Olúbàdàn tó wà ńbẹ̀ nígbà náà àti Ṣọ̀ún tó wà ńbẹ̀ nígbà náà wọ́n mú àwọn méjì wọ́n mú orí wọn pọ̀ wọ́n wá di coup pé kán jẹ́ ká máa rotate ipò chairmanship lọ́balọ́ba. Lámídì Adéyẹmí wọ́n bá ọba àná wọ́n bá wọn fà á ìyẹn Ọọ̀ni Ifẹ̀ Ọọ̀ni Síjú-Adé wọ́n bá wọn fà á púpọ̀ pé àwọn sáàfẹ́ kán ṣe kí ni àwọn náà fẹ́ máa jẹ chairman council lọ́balọ́ba. Wọ́n wá ní kò yẹ kí Ọọ̀ni Ifẹ̀ kó jẹ́ pé àwọn náà ó jẹ́ permanent chairman nígbà náà wọ́n ní ká máa rotate. Aláàfin Ọ̀yọ́ Adéyẹmí àwọn ni wọ́n ṣe template pé ká máa rotate lọ́balọ́ba yẹn kalẹ̀. Ìgbà tí wọn ò rí ṣe tí gbogbo wọn ò rí ṣe bàbá wa Ọọ̀ni àná wọn ò rí wọn yọ kúrò nípò gẹ́gẹ́ bí permanent chairman fún gbogbo lọ́balọ́ba kó tó di pé wọ́n á create Ọ̀ṣun. Ìgbà tí wọ́n create Ọ̀ṣun tán bàbá wa Síjú-Adé di permanent chairman wọn mú lọ́ṣun. Dòní dọ́là dọ̀túnla Ọọ̀ni Ifẹ̀ gbogbo ẹni tó bá ti ń jẹ Ọọ̀ni Ifẹ̀ oní ó máa jẹ permanent chairman Ọ̀ṣun State Council of Traditional Rulers. Ẹnìkan ò lè bá wọn dù àwọn ará Ọ̀yọ́ jáde lánàá wọn pariwo Ọ̀ṣun ó fẹ́ kan Ọ̀ṣun ti bó sọ́ọ̀ṣun ti wá ẹ gbàgbé ẹ̀. Ta ló fẹ́ bá bàbá Ọọ̀ni Ifẹ̀ dún ipò lọ́balọ́ba chairmanship talenton ṣé bàbá wa ọwọ́ òbòkun ló bá wọn dùn ni àbí bàbá wa Ọ̀ràngún léèlà. Ọ̀ṣun àwọn ò ní problem àwọn ò mọ̀ báyìí àwọn ò jìjà gbé ìjàgbá kan pé kò sí ẹ lọ́ṣun. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣe yẹn tán tí Ọọ̀ni Ifẹ̀ tí wọ́n lọ sí Ọ̀ṣun nígbà tó create Ọ̀ṣun tán bàbá wa Lámídì tàná ó wá di pé Ọ̀yọ́ state wá dá dúró ó wá kú ipò lọ́balọ́ba. Èyí tí wọ́n kọ straight lánàá pé ká máa ṣe rotation template ẹ ti wà ńlẹ̀ kí gọ́vnà Ṣèyí Mákindé ó tó dé. Gọ́vnà Ṣèyí Mákindé wá dé àwọn wá ní òkè o template tó ti wà ńlẹ̀ yẹn o we need to build on it. Ẹ gbọ́ template tó ti wà ńlẹ̀ tálàfin Ọ̀yọ́ àná Olúbàdàn tó wà mẹ́gbà náà Ṣọ̀ún tó wà mẹ́gbà náà táwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ti jọ fọwọ́ sí tó ti jọ template pé òkè o ká mọ́ rotate ẹ̀ láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta bí Lámídì ṣe
bàbá ẹni tó di kóòpù tó ọba Lámídì Adéyẹmí àná Aláàfin Ọ̀yọ́ àná ẹni tó di kóòpù tó bàbá yẹn láyé yóò sí àwọn náà ni wọ́n kọ ẹ straight bí wọ́n ṣe yọ bàbá Ládọjà kúrò as governor nígbà tí bàbá wà ní governor. àwọn ló kọ petition wọ́n ní ẹ kò create council of kìnnìkan traditional rulers council wọn ò ní Ọ̀yọ́ state so kìnnìkan wọ́n kọ petition yẹn wọ́n kọ gbogbo ẹ̀ nígbà tí wọ́n fẹ́ yọ wọn tí wọn ò ní tí wọ́n kọ mọ́ wọn ẹnu bàbá ló fi sọ fúnra ara wọn. ẹnu bàbá Lámídì Adéyẹmí ẹnu wọn ni wọ́n fi sọ fúnra ara wọn wípé nígbà tí ò sí ẹ̀sùn tí wọ́n kà sí bàbá Ládọjà lẹ́sẹ̀ lọ́dún náà nígbà tó ń jẹ gọ́vnọ̀ ni àwọn sùn náà kàn àwọn kàn gbé kínní àwọn kàn bẹ̀rẹ̀ sí ní kọ àwọn bá mú pépà tí bẹ́rù àwọn bẹ̀rẹ̀ sí ní kọ àwọn ẹ̀sùn tí wọ́n kà mọ́ wọn lẹ́sẹ̀ láti yọ wọn kúrò nípò gómìnà náà sì kọ gbogbo àwọn ẹ̀sùn yẹn wọ́n kà kò create council of traditional rulers gbogbo state lónìí Ọ̀yọ́ nìkan ni ò ní kíníkan tí gbogbo wọn sì fi ṣe tí wọ́n fi yọ bàbá Ládọjà kúrò as governor nígbà náà ẹni tí wọ́n wá dìtẹ̀ rẹ̀ nígbà náà tí wọ́n yọ kúrò as governor tí àwọn tó wà gẹ́gẹ́ bí ládéládé ńgbà náà Olúbàdàn ńgbà náà Ṣọ̀ún ńgbà náà àti bàbá Adéyẹmí tí wọ́n jọ wá fọwọ́sowọ́pọ̀ láti dìtẹ̀ Ọọ̀ni Ifẹ̀ pé ká máa rotate position yẹn Ládọjà yẹn àwọn náà wá di ọba lónìí náà di Olúbàdàn tòní wọ́n wá gùn lórí ọ̀rọ̀ tán sọ ńgbà náà pé ká máa rotate so kí wá ní ẹ̀bi Ṣèyí Mákindé kí ní ẹ̀bi bàbá Olúbàdàn tòní kí ní ẹ̀bi Ṣọ̀ún tòní ẹni tí bá ń gbé kòtò ọ̀tá ẹ̀ mọ́ gbẹ̀jìn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ it has come to stay ipò lọ́balọ́ba permanent chairman ẹ̀ mọ́ rotate ẹ̀ ní lọ́yọ̀ọ́ bàbá wa Olúbàdàn bàbá wa Ládọjà àwọn sì ní chairman for the next 2 years congratulations bàbá ẹ kú oríire àsìkò yín yóò tu ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò tu lára for that 2 years advice tí mi wà fún bàbá Ẹlẹ́wọ̀ẹ́tù advice tí màá fún yín kábíyèsí ni pé tí wọ́n bá pe meeting lọ́balọ́ba ní state house àbí bàbá Ládọjà ni wọ́n pe council of meeting lọ́balọ́ba ẹ má ṣègbéraga pé torí pé kinní kan Ọ̀yọ́ ìṣe bàbá ẹnìkan kan ẹ tẹ o tẹ ẹ bá ti lè lọ sáwọn meeting yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó fò yín ru lọ́yọ̀ town development ò lè wọ Ọ̀yọ́ tẹ bá continue láti mọ ja ìjà àgbà èmi jọ ìwọ ojú mi development kankan ò lè wọ Ọ̀yọ́ state Ọ̀yọ́ town torí wípé ibi tí development ó ti wọ Ọ̀yọ́ town ibẹ̀ lẹ́ ń bá jà yìí ibẹ̀ lẹ́ ń kọ̀yìn sí mo rí press release tó jáde láti ọ̀dọ̀ àwọn Ọ̀yọ́ láti táwọn Ọ̀yọ́ town tí wọ́n ní mídíà èdè Ẹlẹ́wọ̀ẹ́tù tí wọ́n kọ sí gọ́vnọ̀ pé àwọn òun ò pé àwọn sí mítì yẹn àwọn ò mọ nǹkan kan pa ẹ̀ ọ̀rọ̀ tí gọ́vnọ̀ sọ pé òun pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn irọ́ ni gọ́vnọ̀ ò pe àwọn irọ́ pátápátá ni so kò sí nǹkan àwọn ò fọwọ́ sí rotational kìnnìkan àwọn ò fọwọ́ sí rotational ọbaṣip kìnnìkan. Bàbá Ẹlẹ́wọ̀ẹ́tù you cannot dictate for everybody ẹ lè dictate fún gọ́vnọ̀ bóyá kẹ́ ẹ tètè mọ̀ gọ́vnọ̀ ìṣẹ̀gbẹ́ ẹ̀yìn o níbi tí position constitution Nàìjíríà dé dúró lófin Nàìjíríà àti gbogbo wa jọ ń lò gọ́vnọ̀ ìṣẹ̀gbẹ́ ẹ̀yìn o gbogbo bẹ́ẹ̀ ṣe léwu kẹ́ ẹ ṣe gbéraga tó kẹ́ gàǹgà kẹ́ ẹ ṣe kíníkan tó kẹ́ ẹ ṣe ogbẹ̀ tó under local government yín lọ́dọ̀ yín lọ́yọ̀ town chairman local government yín lọ́yọ̀ town ó jù yín lọ o chairman local government yín lè kọ petition wọn lè yọ yín kúrò gẹ́gẹ́ bí ọba o so ń gbà tẹ́ ẹ̀ bá lè bá chairman local government yín jà so lè fẹ́ máa bọ́ di state governor jà kò sí tẹ́ fẹ́ ṣe sí wọ́n ti relegate yín níta sọ pẹ̀lú institution lọ́balọ́ba nìyẹn ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ní jẹ́ kí development ó wọ ìlú yín lóòótọ́
tẹ́ fẹ́ kí development ó wọ Ọ̀yọ́ town àfi kẹ́yìn náà ó ṣe kíni kẹ́ ẹ darapọ̀ mọ́ àwọn institution lọ́balọ́ba yẹn tí Ládọjà ó mọ̀ darí lọ́wọ́lọ́wọ́ báyìí. tẹ́ ẹ bá ti wá ṣe ẹ mọ́jọ́ yà lẹ́nu pé tí bàbá wa Ládọjà bá parí ẹni ọ̀hún as 2 years wọn tẹ́yìn ò bá ti darapọ̀ mọ́ wọn tẹ́ ẹ mọ̀ bá ṣe ń ṣe ń bẹ̀ Ṣọ̀ún ni ó padà gbà á tí Ṣọ̀ún bá sì tún ti gbà á tẹ́ ẹ bá tún ti tẹ̀lé ti Ṣọ̀ún náà tẹ́ ẹ tún ṣe kíní kan yóò tún padà sọ́dọ̀ bàbá Olúbàdàn ẹ̀ ní débẹ̀ nìyẹn níjẹ́bẹ̀ àti kẹ́rẹ́ ra yín lẹ̀ kẹ́yìn náà ó lè benefit pàápàá jùlọ kí development ó lè wọ Ọ̀yọ́. ẹ̀yin Ọ̀yọ́ ṣé ẹ̀yin tẹ́ wá tí tẹ́ lè fight state yín láti pé tẹ́ jẹ́ rotational chairman tí ò tiẹ̀ tí kàn yín gan tó ń lè fẹ́ ọmọ bá Ọọ̀ni Ifẹ̀ kan gbọ̀n the permanent chairman Ọ̀ṣun State Council of Traditional Rulers Ọọ̀ni Ifẹ̀ ni the whole Southwest the chairman of Traditional Council of Obas ní gbogbo Southwest pátápátá Ọọ̀ni Ifẹ̀ ni ní gbogbo Southeast Southwest ló ní í ṣe pẹ̀lú East ìkíní kan Ọọ̀ni Ifẹ̀ ni ní gbogbo Nàìjíríà pátápátá gbogbo lọ́balọ́ba Nàìjíríà àti Ìgbò ni o àti Haúsá ni o àti Núpè ni o àti Tápà ni o àti Gbá ni o àti gbogbo Wàsásù ni o Ọọ̀ni Ifẹ̀ ní chairman gbogbo lọ́balọ́ba Nàìjíríà òun àti Sultan co-chairman kìí ṣe pé deputy o kìí ṣe vice o co-chairman àwọn ìyẹn Ọọ̀ni Ifẹ̀ àti Sultan of Sokoto àwọn méjèèjì ni wọ́n jọ ń control ipò lọ́balọ́ba Nàìjíríà àṣẹ táwọn méjèèjì bá pa ní òmùlẹ̀ tí president bá lóun fẹ́ bá àwọn lọ́balọ́ba ṣe meeting tán dẹ̀ ní representative wọn Ọọ̀ni Ifẹ̀ àti Sultan of Sokoto ni ó lọ sójú gbogbo àwọn lọ́balọ́ba Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ bá ṣe wọ́n ń sọ̀rọ̀ yìí tí wọ́n bá fẹ́ ṣe meeting Southwest okay o wọ́n fẹ́ ṣe meeting Southwest Obas traditional rulers tí wọ́n wá ní the representative from each state tí èsè pé gbogbo ọba pátápátá ni wọ́n pè tó jẹ́ pé representative ni wọ́n ní from each state lọ́yọ̀ state bàbá wa Ládọjà àti bàbá wa Ṣọ̀ún àwọn ni wọ́n lọ represent torí pé lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá Ṣọ̀ún ni vice chairman tí bàbá wa Ládọjà jẹ́ chairman tí Ṣọ̀ún sì ń jẹ́ vice chairman àwọn méjèèjì ni wọ́n lẹ́tọ̀ọ́ láti lọ represent Ọ̀yọ́ state ní gbogbo anywhere àtàwọn bá ti ń lọ fún lọ́balọ́ba lásìkò tá a wà yìí sẹ́ni tí ò wá tí lè tó lè rẹ̀ lọ́wọ́ lẹ́fẹ́ tó gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ẹja mọ̀ ṣe jẹ́jẹ́ ẹja ṣe jẹ́jẹ́ torí àwọn bàbá wa wọ́n ní ìgbéraga ò ní ìgbéra ṣánlẹ̀ tí ẹ̀yin Ọ̀yọ́ tẹ́ bá kọ̀ntínú tẹ̀ kan já ìjà àgbà lásán ojú kan náà lẹ́wà ojú kan náà ò lẹ́wà ẹ sì mọ́ ìyàjú sí gọ́vnà kẹmọ́rò pẹ́ lè sọ̀rọ̀ sí gọ́vnà ní àbí kíníkan ẹ lè tí gọ́vnà ló fi ń síbẹ̀ ó sì lè yọ ikú so kí wọ́n láǹfààní agbára tẹ́ ẹ mọ̀ pé ẹ̀ ní tẹ́ wá fẹ́ mọ exhibit ẹ fẹ́ mọ́ fagídí gbà á. You can't give what you don't have. Wọ́n ń ṣiṣẹ́ dé ipò ní kìí ṣe nǹkan tí ó kàṣà ìdé débẹ̀ tó kàṣà ìdé jágbà. Ọọ̀ni Ifẹ̀ tó wà ń bẹ̀ yìí wọ́n ti wà ń bẹ̀ for over 10 years nísìn láti jọba láti di Ọọ̀ni Ifẹ̀. Bàbá wa Ládọjà ẹ lè rò pé wọ́n ẹ̀ṣẹ̀ announce wọn gẹ́gẹ́ bí ọba ni wọ́n ti wà ní line pé wọ́n ó jọba nísìn. Pé bàbá wa Ládọjà wọ́n ti wà ní line pé wọ́n ó jọba nísìn tí wọ́n ti ń ṣèṣe pé wọ́n ó jọba nísìn kìí sọ̀rọ̀ 10 years now kìí sọ̀rọ̀ 15 years tí wọ́n ti mọ̀ pé tọ́lọ́run bá ní káwọn gùn lẹ́mìí tọ́lọ́run sì wá jẹ́ kí bàbá gùn lẹ́mìí tí wọ́n sì tún gùn lẹ́mìí sí nínú àlàáfíà ara àtọ́lá tí wọ́n gùn lẹ́mìí dáadáa wọn ò ní lo kúkúrú lórí àpèrè Olúbàdàn bàbá yẹn wọ́n ti wà ní line tipẹ́ nígbà tí ẹ̀yin kábíyèsí ẹlẹ́wọ̀ ẹ̀tù tí ìlàlà pé ẹ̀ dream nípa ọba rárá bóyá ganan ti bí yín tí wà lókùn ṣòkòtò tí ìlàlà pé ẹ̀ dépò ọba ẹ̀ lè bá
bàbá wa Olúbàdàn ẹ lè bá wọn fi takàngbọ̀n ká má ti wá sọ pé Ọọ̀ni Ifẹ̀ ẹ gbà fẹ́ni tó lòun bá gbà fún ẹ mọ ẹ rẹra yín lẹ̀ bàbá ẹlẹ́wọ̀ ẹ̀tù ẹ rẹra yín lẹ̀ tẹ́ ẹ bá fẹ́ kí ọmọ Yorùbá ká pọ́n yín lé ká fún yín ní àpọ́nlé tó yẹ ẹ rẹra yín lẹ̀ tẹ́ ẹ bá sì fẹ́ kí development tó wọ Ọ̀yọ́ gẹ́gẹ́ bá ṣe sọ ẹ darapọ̀ máwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ bí bẹ́ẹ̀ kọ́ ojú inú palace yín inú ààfin yín òun náà lẹ́ẹ̀mọ̀ wà 24 hours síbẹ̀ nìkan náà lẹ́jọ́kù sí ẹ̀ sì ní relevant náà ní tá à ń gbìyànjú àti sọ nìyẹn.